ìran ilé mà sì tún lágbára o. ìran tí wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ tún tú kalẹ̀ nínú fọ́nrán yìí nípa ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Tinubu àti Ooni of Ife ọba Adéyẹyè Ògúnwùsì mà sì tún gbẹnu tán o. Kí nìdí tí wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ fi ní Olúwa mú àwọn rí ìran wípé kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lọ máa gbàdúrà kíkankíkan kí ohun tó ṣẹlẹ̀ láyé Abacha báwọn èèyàn ṣe ń dunnú nígbà tí nǹkan aburú kan ṣẹlẹ̀ sí Abacha kó má bàa tún lọ ṣẹlẹ̀ kí history má tún lọ repeat rẹ̀ lásìkò ààrẹ Bọ́lá Tinubu. Eléyìí lágbára. Kí nìdí tí wọ́n fi sọ wípé Ooni of Ife ọba Adéyẹyè Ògúnwùsì gbọ́dọ̀ lọ wọ̀ sí ìyẹ̀wù fún odidi ọjọ́ 3 gbáko pẹ̀lú àdúrà kíkankíkan. Ẹ̀yin èèyàn, ìran tí wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ tó tú nínú fọ́nrán yìí kò ṣeé má fetí gbọ́ ni o, kò ṣeé fẹnu ròyìn, ó ní agbára, ó gbẹ̀nù tán ó sì le koko ni pẹ̀lú. Kódà wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ ní ìṣẹ̀lẹ̀ yìí bó bá ilé ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yóò mìlú tìtìtì o, yóò mìlú kíkankíkan pé kí gbogbo àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n lọ máa kún fún àdúrà láti àkókò yìí lọ. Ẹ wo ìran yìí ọ̀rọ̀ pọ̀ nòwe kọ́bọ̀. Ẹ tún jẹ́ àdìjọ gbọ́ lẹ́nu Prophet Ṣẹ́gun Adébáyọ̀. Kéde má bá mi fèrò tiyín nípa ẹ̀ sí comment. You are welcome to Crossblog X. Remember to subscribe, like, share, and follow us. Have a seat. Ẹ jọ̀ọ́, Please. àwọn nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Some things are about to happen in this nation, tó dẹ̀ ní ewu. and they are dangerous. Ẹ jọ̀ọ́ jẹ́ kó ní kálukú máa gbàdúrà. Please let each and every one of us be prayerful. Àwọn nǹkan kan fẹ́ ṣẹlẹ̀. Some things are about to happen. Rán mi pé kí n gbàdúrà fún president yìí. I'm not sent to pray for your president. Rán mi. I'm not asked to do that. I'm not sent to do that. Bẹ̀tà mú mi rí i pé wọ́n fẹ́ mí. But I'm made to see that they want to shake him. Wọ́n fẹ́ mí gan. They want to shake him seriously. Tí ò bá ṣọ́ra, If care is not taken, Ọlọ́run má jẹ́ kán jubilate bọ́n ṣe jubilate lórí Babangida, lórí Ọlọ́run má bọ́n ṣe jubilate lórí Abacha. I pray that people will not celebrate and jubilate the way they celebrated and jubilated over Abacha. Ṣùgbọ́n gbogbo ènìyàn ẹ máa gbàdúrà. But let everyone be praying. Àwọn tó wà ní Abuja kán gbàdúrà. Those in Abuja, they should pray. Àwọn tó wà ní ilẹ̀ Haúsá kán gbàdúrà. Those in the northern part of the country should pray. Àwọn tó wà nílẹ̀ Igbo, Niger Delta kán gbàdúrà. Those in the east, in the Niger Delta area should pray. Àwọn tó bá ń jẹ lábẹ́ ìjọba ẹ̀ ní kó lọ máa gbàdúrà. And those that are eating under this government should go and pray for the government. Torí mi ò jẹ lábẹ́ ìjọba Tinubu. Because I'm not eating under Tinubu's government. Abẹ́ ìjọba Ọlọ́run lèmi ti ń jẹ. I'm eating under the government of God. Kán gbàdúrà o. They should pray. Mi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ. I wouldn't say more than that. Olúwa sọ fún mi. The Lord told me. Mo yẹ fẹ́ sọ tọ́lọ́run sọ fún mi báyìí. And I want to say, À gbàdúrà. we are going to pray. À gbàdúrà. We are going to pray. Kábíyèsí ọba Yẹyè King Yeye, lọ wà ní ìyẹ̀wù fún ọjọ́ 3. go and be in isolation for about 3 days. Pa ibi dà. The Lord transform every evil, Sọ ibi dire. turn evil to goodness. Ọba Yẹyè. That's King Yeye. Pa ibi dà. Lord, transform every evil, Sọ ibi dire o. turn evil to goodness. Sọ ibi dire o. Turn evil to goodness. Kábíyèsí ọba Ifẹ̀. The King of Ife land. Ẹ̀yin ni ohùn Ọlọ́run bá wí o. This voice of God is directed to you. Ọlọ́run rán mi sí ẹ má pè mí ẹ má dẹ̀ rán Àṣàbí sí mi. God has directed me to you. Don't call me or send Ashabi to me. Ẹ tẹ̀lé ohun tọ́lọ́run sọ yẹn. Just follow suit. Follow the voice of God. Lórúkọ Jésù àdúrà wa gbà. In the name of Jesus Christ. ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ yìí ìkìlọ̀ ìran lẹ́gbọ́ tí wọ́n tó tún kalẹ̀ nínú fọ́rọ̀ yìí nípa ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti Ooni of Ife. Ojú wo lẹ́yìn tún fi rí ìran yìí? Ìhàwó ló kọ sí yín? Ṣe lérò pé ó yẹ kí ààrẹ orílẹ̀-èdè àti Ọọ̀ni Àdìmúlà àti Ilé Ifẹ̀ kí wọ́n mú ìkìlọ̀ yìí lò àbí bó lẹ́yìn ṣe lérò ẹ̀ sí? Ẹ máa sọ opinion ti yín sí comment. Fáfáà ní ìtẹ́ bá fẹ́ ṣe ìpolówó ọjà yín lórí ìkànnì tàbí tẹ́ fẹ́ kàn sí wa
ẹ máa chat wa up through WhatsApp number wa. Ẹ jẹ́ ká lọ gbọ́ ìpolówó ọjà yìí ká tún máa lọ. And please don't forget to subscribe, like, share and follow us. Thanks for watching. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.